Òbí ló wọlé nípínlẹ̀ Imo. Alámòjútó èsì ìdìbò tó wáyé nípínlẹ̀ Imo, Charles Esimoni, ti kéde olùdíje sípò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú Labour, Peter Obi, gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí níbi ìbò ààrẹ tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 25 oṣù kejì yìí nípínlẹ̀ Imo. Bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ APC lábẹ́ gómìnà Hope Uzodinma ló ń ṣàkóso ìpínlẹ̀ náà, síbẹ̀síbẹ̀ ẹgbẹ́ Labour ló rọ́wọ́ mú jùlọ, tí ẹgbẹ́ APC sì wà ní ipò kejì, nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP wà ní ipò kẹta. Ẹgbẹ́ NNPP sì ń rákòrò tẹ̀lé wọn lẹ́yìn. Nínú èsì ìbò náà, èyí tí wọ́n kó jọ láti ìjọba ìbílẹ̀ 26 nínú 27, ìbò tó lé ní ẹgbẹ̀rún lọ́nà 352,904 ní Peter Obi ní olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Tinubu ní ìbò ẹgbẹ̀rún lọ́nà 76 àti díẹ̀ 66,171, ìbò ẹgbẹ̀rún lọ́nà 30 àti 44 30,444 ni wọ́n dì fún Atiku Abubakar níbẹ̀, nígbà tí olùdíje ẹgbẹ́ NNPP Rabiu Kwankwaso ní ìbò ẹgbẹ̀rún kan àti 500 1,536. Àjọ elétò ìdìbò ní àwọn kò lè ka ìbò ìjọba ìbílẹ̀ kan nítorí wàhálà àti rògbòdìyàn tó wáyé níbẹ̀. Ọ̀rẹ́olúwa Adédèjì ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.